Hmm. Hmm. Rọra ṣe, rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣorí, rọra ṣe, rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣorí. Oore níwọ̀n, oore ó ní ìwọ̀n. Wọ́n ní pánsá ò fura, pánsá já àjà fura, àjájì onílé tí ò fura olè ní oko. Mi ní boná Ọlọ́run mọ́ra, mi dẹ̀ ní jẹ àjẹsẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo tún fàsìkò dúpẹ́ lọ́wọ́ Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel. Ọdún kẹta rẹ̀ 2023. He came to my home. Olóhùn kò ń ṣe mí lóore. Mo ti kọ́lé mi. Ṣùgbọ́n gbà tó dé, mo dẹ̀ tí mo wọ́ gbogbo compound, mo dẹ̀ tó ní gate ilé, ni mo kùn ilé with àwọn kan tó rí tó ṣe fún mi pẹ̀lú àwọn foundation rẹ̀. Ó dẹ̀ tó help mi pẹ̀lú mọ́tò. So mo dẹ̀ appreciate. Everybody know. Most every day, most every time, ni mo post appreciation mi. Torí unexpected nǹkan tó ṣe fún mi, mi ìṣọ́ ọmọ ọjọ́ ẹ̀. Mi lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ rí. Just call me torí pé mo appreciate bó ṣe oore fáwọn kan. Ó kàn dẹ̀ rí. Ó dẹ̀ pè mí. Ṣá bàbá parí olódó bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ fẹ́ pín kí ni mo fẹ́ àtò. Mo ní kọ́kọ́ lọ ilé mi ni mo ń gbé o. Orí tẹ́ bá wí láti ṣe fún mi ẹ lè ṣe o. And he came and he do it for me. Ojú tó ń wò mí lónìí ojú yín ní fọ́. Ẹ ní ṣoore tẹ́ máa jẹ̀bi lé lórí. Gbogbo etí tó ń gbọ́ mi lónìí oore tẹ́ máa padà dìbí lé yín lórí ẹ ní ṣe. Ibi Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá ti ń ṣe a máa ń jẹ. Àwọn kan lámúrọ̀bà, àwọn kan ní kidnapper. Ṣùgbọ́n nípa ẹni yìí, ọ̀nà tó wù láti fi ṣoore ló ń ṣe oore tiẹ̀ yìí. Ṣùgbọ́n ká ní ìbámọ̀, ìbámọ̀ máa ṣoore fáwọn ẹ̀dá, ká ló mọ̀ pé wọ́n padà yọ síbi tó yọrí sí. Ìbámọ̀ ṣoore fáwọn ẹ̀dá. Ṣó ti yé, ìbámọ̀ ṣoore fáwọn èèyàn. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a lè blame ẹ̀. Mo kàn fẹ́ bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń jáde sí Pastor Àgbàlá Gabriel. Tẹ́ ń sọ oríṣiríṣi gbogbo ohun tí ẹni sọ látọdún yìí, láti jọ́ yìí, tẹ́ ò sọ. Oníkálukú wá ń jáde wá ń sọ oríṣiríṣi ń pa mánu. Ẹ̀sà, ẹ̀smà, ẹjọ́ nítorí ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ má ti ara èèyàn ṣẹ Ọlọ́run o. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run tó dá àwa náà ló dá Àgbàlá Gabriel? Ẹ jẹ́ kó Olúwa fún rẹ̀ judge Àgbàlá Gabriel. Tó bá jẹ́ gbogbo t'Àgbàlá ń ṣe dáadáa ní, ẹ jẹ́ kó lọ judge ẹ̀. Tó bá dẹ̀gbẹ́ tó ó ti ń ṣe ohun tó lòdì sí Ọlọ́run, ẹ jẹ́ kó lọ judge ẹ̀. Gbogbo tó ní kálukú ń jáde tẹ́kùn kan sọ̀sọ́kúsọ tó ní kí wọ́n sọ ẹ̀sà ẹ bẹ̀rù Ọlọ́run. I'm not here to come and defend him. Mo kàn ń bẹ̀ wá pé àkọlà máa judge ẹ̀. Ẹ jẹ́ kó lọ fún rẹ̀ judge ẹ̀. Bàbá kan jáde níṣẹ́ tó lóun ọkọ single mother. Ó lóun foundation kìíní kan single mother. Tó náà sọ oríṣiríṣi nípa Àgbàlá Gabriel. Gbogbo ìgbà tó ti nǹkan tí ń ṣẹlẹ̀ where are you? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á ní bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á ní bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á ní bẹ̀rù Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe ń bẹ̀ wá pé gbogbo tá à ń sọ sí màánú lára táwọn ẹ máa ti pàṣẹ ìṣẹ́ lọ. Èmi dúpẹ́ oró tí ṣòfin mi o. Mi ò ṣọmọ ọjọ́ ẹ̀. You do for me and I appreciate him. Next time, gbogbo ẹni tó bá ṣe fún tó bá padà gbíṣù tó ó kò ń ọkọ̀ lọ́rọ̀ bá. Àmọ́ ẹ jẹ́ kó fi òbọ̀ ilẹ̀ fọlọ́run. Ẹ jẹ́ ká filẹ̀. Ẹ jẹ́ ká filẹ̀ fọlọ́run. Ohun tí mo sọ yẹn lọ gbà gbogbo ẹ̀dá tó bá ń dájọ́ tó yóò yẹ kó dá lórí bọ̀bọ̀ yìí. Ẹ má yẹ kó ló ń fúnra ẹ̀. Ẹ má jẹ́ kó judge yín. Ẹ fi máa ń sílẹ̀ ẹ jẹ́ kó ló ń judge ẹ̀. Kò gbébọn, kò yọ̀bọn. Kì í ṣe pé ó ń pa àwọn èèyàn tó ń ṣe àbùràkádàbà. Ohun ìlànà tó mọ̀ lórí ìjọ ló fi ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn. Tó òun náà ti rí ayé báyìí ó ti mú bá ṣe rí. Àgbàlá Gabriel ìmọ̀ràn tí máa fún yín sá ẹ má bínú. Ẹ gbàgbé pé help be you anybody. Ẹ gbàgbé foundation kan, forget about foundation. Go and face your church. Lórí ìjọ tọ́lọ́ ń pè yín sí, tẹ́ ń gbàdúrà, táwọn èèyàn wá gbàdúrà, ẹ lọ fèsì. Ẹ gbàgbé anything foundation pé ẹnìkan ó gbé wá nǹkan ṣe ẹnìkan. Ẹni tó bá gbé kan gbé lọ sí hospital àbí kan gbé lọ sí ìjọba, ẹ má ṣe mọ́. Òun ló fa àkóbá ẹ̀. Tó wáyé pé ṣọ́ọ̀ṣì yìí nìkan lẹ́ ń ṣe,
tẹ́ ń ṣe wọn bá ràn lọ́wọ́ lórí ṣọ́ọ̀ṣì kò ní rí báyìí. Ìmọ̀ Ọlọ́run ni o, onígbàgbọ́ gangan ológun ayé fẹ́ mú. So bro, pásítọ̀ ẹ má bínú, ẹ ṣọ́ra. Òun ni òṣì ní pásá òfúra pásá já àjà òfúra àjájìn onílé òfúra olè òkò Àgbàlá Gabriel rọra ṣe o anybody tó bá fẹ́ ṣeré Ọlọ́run adájọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run a kò yọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń dájọ́ yẹn èmi àti yín àtọlọ́run ó kù. So èmi ò dín náà yẹ o tó ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ ní tó ṣe dáadáa ni ó wà pẹ̀lú ọ̀run àtọlọ́run tó bá kù ṣe ká tó Ọlọ́run àjọ jẹ ẹ má bínú ẹ ṣe. ẹni tọ́lọ́run mi bèrè ẹni tọ́lá sọ pé. ẹ kú àárọ̀ o ẹ kú ìyálẹ̀ta nílé lóko ni gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Nàìjíríà mo kí yín ọ̀jọ̀gbọ́n Nàìjíríà lé lóko lẹ́yìn odi nílùú èbó mo kí gbóyè o ọ̀rọ̀ tó ń lọ. ẹ dákun ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Nàìjíríà mo fẹ́ bí ní ìbéèrè ẹ̀yọ̀ pípé mo sì fẹ́ kẹ́ ẹ dáhùn mo fẹ́ kẹ́ ẹ fi òye àtọgbọ́n yín kẹ́ ẹ fi pé ọgbọ́n àtòyé yẹn Ọlọ́run jọjọ́ bá o. ìbéèrè mi náà nìyí ẹni ó ṣe bẹ̀ tí ò léyọ̀ tó fún wa jẹ tá a wá ní kí Ṣàngó pa ẹ dákun ẹni tí ò ṣe bẹ̀ kí ní ọ̀pá o. Àrá àti ṣọ̀pọ̀nná ni. nítorí kọjú sẹ́nìkan ẹ̀yin ní kọ́sẹ́ lómi ìbí inú gangan ọ̀rọ̀ Àgbàlá Gabriel. lọ́dọ̀ tèmi èèyàn gidi ni Àgbàlá Gabriel o èèyàn dáadáa ni o ẹni ó bá fojú olóore gógi àbùkù gbẹ̀yìn ayé ní ọkàn ìyẹn mo fi ní tó kọjú sẹ́nìkan yìí ní kọ́sẹ́ lómi ó ṣe dáadáa fáwa ó ṣe dáadáa fún mi ó ṣe dáadáa fáwọn òṣèré tí mo mọ̀ kan dáadáa tí wọn adélé dì náà yẹ. nínú àwọn tó ṣe dáadáa fún mi tí mi ò nígbàgbé láéláé Àgbàlá Gabriel number 1 lẹ́yìn náà ni Kúnlé Afọ́ọ̀dù ọmọ dáadáa lọmọ náà. ó tẹ̀lé òwe àwọn àgbà wípé ẹni ó bá fẹ́ dàgbà kò ní gba ọ̀pá ìrìn kúrò lọ́wọ́ àgbà mi ò ní gbàgbé wọn. Àgbàlá Gabriel nígbà tó rí àwa tó pàdé mi in particular nígbà tí gbogbo nǹkan ti tán ni nígbà tí mo wà nínú ẹrọ̀fọ̀ lọ́fà èmi jáde tí mo jáde mi ì lè ṣe ibi sírò ẹni bẹ́ẹ̀ mi ì lè bá gbogbo ẹni bẹ́ẹ̀ láìláì Ọlọ́run jẹ́ kí n rí nítorí wọn kó kálí wọlé kó sọ ọ èmi ò lè gbàgbé ìgbà tí nǹkan lé yẹn àwọn aráalé mi gan àbádọ́ mi wọn ò dá sọ̀rọ̀ mi àwọn aráalé mi tí mo ń sọ yẹ kó yẹ yó èyí sí àwọn aráalé mi tí àwọn aráalé mi ó jẹ́ kí Yorùbá yẹn ti yẹ yín tí n bá láwọn aráalé mi àwọn fámìlì mi mọ̀ ń sọ àwọn tó ju fámìlì mi lọ ni mò ń sọ yẹn làwọn aráalé mi tá a jọ wà wọn ò rántí mi àwọn kan nínú wọn ti ń pè mí ní ológo àná torí àwọn tí lógo tí wọ́n jáde wọ́n ti darúgbó ògo wọ́n ti darúgbó pé ògo yẹn ti lọ sinmi wọ́n ti bẹ́ǹchì ògo yẹn wọ́n sọ bẹ́ẹ̀ Àgbàlá Gabriel tó wá rìpọ́lìṣì ògo yẹn lóòótọ́ nípasẹ̀ Ọlọ́run náà ni o ṣùgbọ́n tí ó bá pè mí ìyẹn lè wà bẹ́ẹ̀ láíláí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyẹn wa tó pè náà tí ó bá pè wọ́n lè wà bẹ́ẹ̀ wọ́n ò rí wọn tí wọ́n rí wọn rí. Now Àgbàlá Gabriel ló mú mi mọ ẹni tí ó fún mi nílẹ̀ tí mo fi kọ́lé nígbà tó bí mi pé ìbò ló fẹ́ kọ́lé sí Àbótòdò mo lè kó ní Èkó ni wọ́n gbé wọn ò ní kémi wá sí inú ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel kí wọ́n kọ́lé Àgbàlá Gabriel òun ló mú mi mọ Kẹ́hìndé ní Indianapolis ní Amẹ́ríkà Mr. Kẹ́hìndé yẹ ló fún mi nílẹ̀ tí mo kọ́lé sí tí mo dẹ̀ ń gbádùn ẹ̀dọ̀ lálọ́ Mr. Kẹ́hìndé ti máa pè lọ́wọ́ kan báyìí òun sọ̀rọ̀ fún mi sí mọ̀mọ́ ni mo lè má parí ẹ̀ láìláì tí ì bá ṣe Àgbàlá Gabriel ẹnìkan bẹ tí mo ń gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí jù Ọ̀túnba Maiduna Gbénga ó ń bẹ ní UK nígbà tó rí mi lórí Àgbàlá Gabriel bí o jẹ́ sí ara ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel tó rí mi lórí ọgbẹ́ni yóò ti ń wà lọ́wọ́ kọ́ńtàtì ẹnìkan lẹ́nìkan wá mú mi mọ̀ ọ́n tí mo rí oríṣi òde ló ti ṣe fún mi ẹ dákun ṣé kìí ṣe pàṣẹ Àgbàlá Gabriel èmi ò lè gbàgbé ẹ o Ọlọ́run ní jẹ́ kí n rí ẹni olóyún tó ló ṣèṣì ni ẹ dákun sóyún fò mọ́ ni ó lóyún níkùn ọmọ lóyún ó ló ṣèṣì ni ṣé kò dé Nicaragua lóyún fò mọ́
kò lọ sílẹ̀ Kathmandu oyún ò fò mọ́ wọ́n máa lóyún ni àwọn táwa mọ̀ yẹn àdédé mọ̀ wọ́n tú Àgbàlá Gabriel làwọn fi mọ̀ wọ́n ilé tí a ti bẹ́ǹtì wa kó bẹ́ẹ̀ nígbà kan àti padà síbẹ̀ àti wọ́n á ṣe dáadáa source kan láságbà débẹ̀ tá a fi padà débẹ̀ nígbà tí all hope seems to have lost tí gbogbo wá ti bìlí pé sáà lè rí kíní mọ́ ó dẹ̀ pàwá jọ adẹ̀tọ̀ rí kíní yẹn mú èmi ò lè wà bí ọ̀hún tó bá wọ́n káàdì kò sọ nítorí kò sẹ́nìkan ẹ̀yìn ní kọ́sẹ́ lómi ìbílẹ̀ gangan gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan lọ́dọ̀ tèmi Àgbàlá Gabriel very nice man tó dẹ̀ dá òun ni so wọ́n gbogbo èèyàn lé láìkè èèyàn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn lé nífẹ̀ẹ́ èèyàn àmọ́ tá a bá rojọ́ bí lọ́nà ọjà ẹ̀já sọ̀rọ̀ olórí náà bàbá dára olórí l'Àgbàlá Gabriel o kò sí bá ṣe ṣe bolo tí ò ní rùn gbẹ àwọn kan láìkè èèyàn kan fún di kan àwọn kan láìkè èèyàn míì fún di míì àwọn adíjẹmọ́dàrú ní láìkè ẹlòmíì nítorí tí ń ṣe adíjẹmọ́dàrú àtẹ̀yàn gidi ò ní láìka ara wọn o nítorí pé nǹkan méjìlá kan bẹ tí wọn ò ní fẹ́ràn ara wọn tí bèè láì fọn ìgbín ọ̀fẹ́ràn ayọ̀ ó di méjì ẹ̀tù ọ̀fẹ́ràn sáná aṣọ funfun ọ̀fẹ́ràn epo pupa ó di mẹ́fà òkóbó ọ̀fẹ́ràn ìyàwó ó di mẹ́jọ olórí burúkú ò ní fẹ́ràn olórí ire ó di mẹ́wàá àwọn ọmọ olè wọn ò ní fẹ́ràn àwọn ọmọ ọdẹ nítorí pé àwọn ọmọ ọdẹ ní máa pa wọ́n àwọn kan tí wọ́n rí jẹ́ ní mọ́dàrú tí wọ́n fẹ́ gbé platform wọn sókè inú bàjẹ́ nìkan àwọn tí máa jẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá jálé onílébọ́lé tiẹ̀ ó tán ara ẹ̀ lé o ẹni ọ bẹ̀rẹ̀ tí ń dẹ́sà òkété yára bí ọmọ kì í ń wù tí olúwa rẹ̀ ẹ tó bá jẹ́ olórí ẹja pé lórí ni ẹ má jà bá tiẹ̀ jẹ́ ẹ má jà fẹ́nu bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ mi Àgbàlá Gabriel na special man ó jẹ́ bó ṣe jẹ́.